Good afternoon, my people. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist. Gist tèní Ọọ̀ni of Ifẹ̀ Kábíyèsí wa, ọba wa, bàbá wa. Wọ́n ní àwọn fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ ìdí tí àwọn fi ń fight, tí àwọn fi ń jà fún Queen Naomi láti padà wá sí palace. Ẹ̀yin èèyàn lé gist tèní nìyí o. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. If today is your first time, please subscribe, share, like, and comment on my video. And if you are my whole subscribers, I say thank you. I really appreciate you all. God Almighty will bless you. Òkè lọ́wọ́ yín á máa lọ o, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Ẹ ṣé mo dúpẹ́ o, mo appreciate yín o. Gist tèní, Kábíyèsí sọ wípé àwọn fẹ́ kí ẹ̀yin ènìyàn kẹ́ ẹ mọ ìdí tí àwọn ń jà fún Queen Naomi. Wọ́n ní ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà gbọ́ ńgbà tí Kábíyèsí tí wọ́n ní wọ́n gbàdúrà níwájú àwọn fámílì wọn ní Àkúrẹ́ fún Queen Naomi, wípé Kábíyèsí ṣe àdúrà yẹn pẹ̀lú inú kan, wípé tí wọ́n dẹ̀ crown wọn lójú àwọn fámílì wọn. Wọ́n ní àwọn ò rí obìnrin bíi Queen Naomi rí, wípé Queen Naomi ò kì í bínú, Queen Naomi ò kì í sọ̀rọ̀, wípé tínú bá ń bí wọn gan, wọ́n máa dákẹ́ ni, wípé ìwà yìí, ìwà ìpẹ̀lẹ́ tán nìyí, wípé ó jọ àwọn lójú, wípé ìwà àdàbà, ìwà ìpẹ̀lẹ́ yìí, wípé ó tún ń jẹ́ kí àwọn gan, ó ń kọ́ àwọn bí èèyàn ṣe máa ń ní sùúrù ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n ní Queen Naomi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń kún fún àdúrà ní ọ̀sán àti ní òru, wípé tí ò bá ń ṣe àdúrà tí Queen Naomi fi ń jagun fún àwọn, wípé nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ, wípé ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Queen Naomi. Èyí ló mú wọn láti fi gbàdúrà níwájú àwọn fámílì Kábíyèsí, wípé gbogbo àdúrà táwọn bá ń ṣe fún Queen Naomi, àwọn ń ṣe pẹ̀lú inú kan ni, àwọn dẹ̀ ń ṣe tinútinú ni, wípé torí Queen Naomi mú ayọ̀ wá sínú ayé àwọn. Kábíyèsí ní àwọn mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀dá Queen Naomi ní dáradára ni fún àwọn, wípé ní ìgbà kan rí, wípé àwọn nǹkan kan ti jáde, wípé obìnrin kan ó máa dúró ti àwọn, wípé even gan kí gbogbo àwọn ìyàwó tó kù lọ, wípé obìnrin kan ṣì máa dúró ti àwọn, wípé àwọn dẹ̀ mọ̀ pé Queen Naomi ni, wípé àwọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré, wípé kò sí nǹkan tí ó lè ya àwọn àti Queen Naomi. Ẹ̀yin aráalé, ẹ jẹ́ ká máa gbọ́ gist tèní lọ. Ẹ̀yin èèyàn lé gist tèní ni o. Bí a ṣe mọ̀, Kábíyèsí wọ́n ní àwọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré, wọ́n ní àwọn máa fight títí tí Queen Naomi á fi padà wá sínú ayé àwọn. Wọ́n ní Queen Naomi ò lè lọ síbi kankan, wọ́n ní ìyàwó àwọn ni. Ẹ rántí gist tí mo ṣe lánàá tí mo ní Kábíyèsí wọ́n gbàdúrà fún Queen Naomi níwájú àwọn fámílì wọn. Ẹ̀yin náà mọ̀ pé bàbá Kábíyèsí wọ́n mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ ni. Wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi nítorí pé Queen Naomi gangan fúnra wọn èèyàn àtàtà, èèyàn ọmọlúàbí ni wọ́n. Kábíyèsí ṣe àdúrà yìí pẹ̀lú inú kan nítorí pé wọ́n ní ìgbà tí àwọn ti fẹ́ Queen Naomi, wọn ò dààmú àwọn rí, wọ́n fi àwọn lọ́kàn balẹ̀ ni. Ẹ wo ìgbà tí Queen Naomi kúrò nínú palace for 3 years, tí Kábíyèsí rò pé wọ́n máa padà wá, tí wọ́n padà wá, tí wọ́n padà wá, tó jẹ́ pé àwọn ẹ̀gbọ́n Kábíyèsí ń gbà yẹn wọ́n rò pé bóyá wọ́n máa padà wá, tí Kábíyèsí fi ní pé Ọlọ́run mú wọn pé Queen Naomi jọ wọ́n lójú. Ṣé ẹ rí gbogbo ìgbà yẹn? Inú Kábíyèsí ò dùn, ọkàn Kábíyèsí ò balẹ̀, ṣùgbọ́n Kábíyèsí wọ́n kàn ń fi agídí ṣe gbogbo nǹkan ni. Nǹkan tó fà á nìyẹn tí Kábíyèsí fi lọ fẹ́ gbogbo àwọn olórí. Kì í ṣe pé Kábíyèsí dìídì fẹ́ ìyàwó kankan lé Queen Naomi,
ṣùgbọ́n nítorí pé kábíyèsí kò fẹ́ jẹ́ kí Queen Naomi feel pé àwọn ń bẹ̀ wọ́n wọn ò gbọ́, ìtorí ẹ̀ ni wọ́n fi lọ fẹ́ wọn. Ìgbà tí kábíyèsí wá lọ fẹ́ gbogbo àwọn obìnrin ìtàn, wọn wá rí pé kò sí ẹni tó ní irú ìwà tí Queen Naomi ní. Ẹni tó tún súnmọ́ díẹ̀ ó ní Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́. Ṣùgbọ́n ìwà Queen Naomi bí kábíyèsí ṣe sọ, wọ́n ló yàtọ̀ pátápátá sí ìwà gbogbo àwọn obìnrin tí àwọn ti ń rí. Nǹkan tí kábíyèsí fi ní àwọn ò lè fi Queen Naomi sílẹ̀ nìyẹn. Àwọn ò lè fi wọ́n sílẹ̀. Wípé bí ìgbà tó yẹ pé Ọlọ́run dìídì dá Queen Naomi, ó mú egungun lára àwọn ó fi dá Queen Naomi ní pé they are just too compatible. They are just too bond together. So gbogbo àwọn ìyàwó tó wá fẹ́, wọn wá rí ìwà tó dàbí ìwà Queen Naomi nínú gbogbo wọn. Wọ́n wá ṣe tán, ó wá dàá pọn. Wọ́n wá wá bí wọ́n ṣe máa kó nu palace. Bẹ́ẹ̀ dẹ̀ ni Queen Naomi ti sọ fún wọn pé tí àwọn olórí yóò bá kó nu palace, àwọn ò ní wá. Nítorí pé safety ọmọ wọn ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy o. Kábíyèsí ń gbégbèsè o láti jẹ́ kí àwọn olórí kan kúrò nínú palace, kí wọ́n dẹ̀ lọ ra ilé, kan lọ sí ilé tí wọ́n bá rà, kan lọ dúró síbẹ̀. Tí kábíyèsí bá fẹ́ rí wọn, a máa wá bá wọn bẹ̀. Èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. A ní ká tó fún yín ní update nǹkan tí kábíyèsí sọ ni. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Ọmọ yín Máṣọ́lá ni o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún support yín. Ọlọ́run á bá mi dúró tì yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe. Ọwọ́ tẹ́ fi ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò, òkè òkè lọ́lá yín á máa lọ ní orúkọ Olúwa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. So that tí n bá ti post any gist ẹ máa rí. God Almighty will bless you all. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí ẹ bá fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Ní agbára Ọlọ́run, ẹní fọwọ́ yín gbọ́mọ sí o. Ní agbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all.